ẹ̀yin èèyàn lé royal dinner kábíyèsí wọ́n fi ìdùnnú àti ayọ̀ wọ́n fi ṣe royal dinner fún Queen Naomi. Wọ́n ní bí Queen Naomi bí wọ́n ṣe kúrò ní court báyìí ní bàbá Erin ńlá ní kí àwọn àti Tádéníkàwò kan máa bọ̀ ní palace o, ní ààfin wọn. Wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí tó wà ní Èkó, wọ́n ní wọ́n ti pe gbogbo àwọn tó máa ṣe dínà yìí. Wọ́n invite àwọn èèyàn jàǹkànjàǹkàn díẹ̀ tán close mọ́ wọn wípé kán wà ńbẹ̀. Wọ́n ní Dr. Elizabeth náà wà ńbẹ̀, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní wọ́n serve table pẹ̀lú oríṣiríṣi oúnjẹ ló wà lórí table yìí tó jẹ́ pé èèyàn ò tiẹ̀ lè gbé ojú láì má fi sí ẹnu, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kábíyèsí ní dínà yìí àwọn fẹ́ kó jẹ́ remembrance nínú ayé Queen Naomi. Tí Queen Naomi máa rántí wọn náà tán candle. Wọ́n ní wọ́n pe àwọn tó máa ń fọn fèrè yẹn, àwọn báǹdì yẹn tán rọra ń lùlù díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ nígbà tí wọ́n ń jẹ dínà yìí. Wọ́n ní bàbá wo Erin ńlá, wọ́n ní inú wọn dùn, ayọ̀ wọn kún lórí ọ̀rọ̀ tí Ọlọ́run gba ohun àrà tó dá Queen Naomi sílẹ̀ àti Alhaji Oríyọmí. Wọ́n ní Tádéníkàwò náà tẹ̀lé mọ́mì ẹ̀, wọ́n jọ wà ní orí ìjókòó ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí serve àwọn oúnjẹ oríṣiríṣi. Wọ́n ní wọ́n ń bu wine sínú cup. Wọ́n ní bí bàbá Erin ńlá ṣe gbé cup sókè nìyẹn tí wọ́n ní congratulations to Queen Naomi. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa ṣeun, àánú ẹ̀ dúró títí láéláé, wípé àwọn dúpẹ́ wípé ọ̀rọ̀ kéèsì yìí ó jẹ́ ohun tó jẹ́ pé ó dohun ìgbàgbé nínú ayé Queen Naomi. Wọ́n dẹ̀ ní kí àwọn èèyàn toast wípé Olúwa tóbi. Gbogbo wọn gbé cup wọn, wọ́n fi kanra wọn. Ẹ ṣáà mọ̀ téèyàn bá wà ní Paris béèyàn ṣe máa ń toast. Wọ́n toast congratulations to Queen Naomi. Ẹ̀yin èèyàn lé. Queen Naomi rẹ́rìn-ín. Wọ́n ní Queen Naomi rẹ́rìn-ín ni pé because she was full of joy, she was full of happiness. Atmosphere yẹn bí a ṣe gbọ́ wà lẹ́yìn, wọ́n ní ṣe ló dàbí ìgbà tó yẹ pé inú palace yẹn gangan ni Queen Naomi máa gbé forever. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí Queen Naomi àti kábíyèsí, ẹ wo ìgbà tán jọ wà together nínú palace. Wọ́n ní joy tó wà nínú palace yẹn, wọ́n ní kì í ṣe kékeré rárá. Wípé ìdùnnú ayọ̀ ó ní gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú palace yẹn gan, inú wọn máa ń dùn ni. Inú wọn máa ń dùn ni. Wọ́n ní atmosphere ibẹ̀ yẹn, wọ́n ní ṣe ló dàbí ìgbà tó yẹ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Wọ́n ní ìdùnnú kan wọ ibi tó ti ń ṣe dínà yìí ni. Wọ́n ní ìdùnnú wọbẹ̀. Wọ́n ní kábíyèsí ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta kábíyèsí ò kí ń rẹ́rìn. Wọ́n ní ṣe ni kábíyèsí ń rẹ́rìn. Wọ́n ní ṣe náà rẹ́rìn nínú wọn. Inú wọn ń dùn. Wọ́n ní bó ṣe ń play music lábẹ́, bẹ́ẹ̀ ni gbogbo wọn ń jẹun. Wọ́n ló ń jẹ oríṣiríṣi ló wà ńbẹ̀. Oúnjẹ wo lẹ fẹ́ nílé kábíyèsí tẹ́ẹ̀ní rí? Ilé ọba aládé mà ni. Our Royal Majesty. Oúnjẹ surplus. So wọ́n ní àwọn tán dẹ́ invite náà, wọ́n ní they were happy. Wọ́n ní wọ́n ṣàdúrà torí wọ́n ní àwọn ìránṣẹ́ Ọlọ́run kan náà wà ńbẹ̀. Wọ́n náà ṣàdúrà gan fún Queen Naomi. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyànjú. Wọ́n ní ara nǹkan tí wọ́n sọ wípé kò sí èèyàn kankan láyé yìí tí kò kí ń rí àdánwò. Wọ́n ní ṣùgbọ́n àdántán ni ká má rí. Wọ́n ní tí a bá rí èèyàn tó bá ní òun ò ní ìṣòro, wọ́n lẹ́niyàn wọ́n ló ń tọrẹ ẹ̀ ni o. Wọ́n ló ń tọrẹ ẹ̀ ni. Wọ́n ní kò sẹ́ni tí ò ní ìṣòro. Wọ́n ní ṣùgbọ́n ìṣòro ò ní borí èèyàn kankan nínú àwọn tán jókòó sí ibi dínà yẹn. Ẹ̀yin tí ẹ dẹ̀ ń gbọ́ mi nílé, ìṣòro ò ní borí ẹ̀yin o, kò dẹ̀ ní borí mi lágbára Ọlọ́run. Wọ́n ní kí Queen Naomi tẹ̀síwájú ní inú iṣẹ́ tá gbélé wọn lọ́wọ́. Wọ́n ní kán tẹ̀síwájú
nítorí pé ọlọ́run ló fi lé wọn lọ́wọ́ kì í ṣe ènìyàn. Wọ́n ní ọlọ́run tó gbé iṣẹ́ yẹn lé wọn lọ́wọ́ náà ló mọ bó ṣe yọ wọ́n kúrò. Ẹ̀yin èèyàn lé, wọ́n nítorí pé tá a bá sọ pé èèyàn kan ló yọ wọ́n kúrò, wọ́n ní irọ́ ni. Wọ́n ní àìmọye èèyàn ló ti lọ sí inú agodi yẹn tí wọ́n lè jáde mọ́ tán jẹ́ pé òkú wọn náà gbé lọ sí ibi tán lọ sin wọ́n sí. Wọ́n ní ṣùgbọ́n ti Queen Naomi ò rí bẹ́ẹ̀. Wọ́n ní ẹsẹ̀ wọn tán fi rìn wọbẹ̀, ẹsẹ̀ wọn náà wọ́n fi rìn jáde. Wọ́n ní ìtorí ẹ̀ ló yẹ kí Queen Naomi mọ̀ pé Alpha àti Omega ni ọlọ́run tí wọ́n ń sìn. Ipe kan sún mọ́ ọlọ́run sí i ju bí wọ́n ṣe sún mọ́ tẹ́lẹ̀ lọ. Wọ́n ní torí ọlọ́run ló ń jà fún wọn. Wọ́n ní kì í ṣe ènìyàn. Àwọn nǹkan tá a gbọ́ nì tí wọ́n ní àwọn ìránṣẹ́ ọlọ́run yìí sọ. Wọ́n ṣe congratulations again sí Queen Naomi. Kábíyèsí dúpẹ́ lọ́wọ́ wọn fún gbogbo àwọn tó wá sí dínà yìí, àpèjẹ yìí. Wọ́n ní wọ́n dúpẹ́ pé wọ́n ṣe é, pé bí wọ́n ṣe nífẹ̀ẹ́ àwọn, ọlọ́run elédùmarè náà máa nífẹ̀ẹ́ àwọn náà o. Ẹ̀yin èèyàn lé, àwọn nǹkan tá a gbọ́ ní allegedly tí a ní ká mú wá sí etí ìgbọ́ yín bí mo ṣe máa ń sọ. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo ẹ̀yin mùsùlùmí ní àníyàn ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run elédùmarè. Ẹ jọ̀ọ́ ẹ má fẹ́yàn kọ́kọ́ sínú, ẹ má báyàn kọ́kọ́ jà. Ẹni tó bá ń bá yín jà gan ẹlẹ́ẹ̀bá wọn jà mọ́. Nítorí pé àdúrà tá à ń gbà kó bá fi gbà. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo ẹ̀yin ó subscribers, mo dúpẹ́, mo tú ọpẹ́ dá. Nítorí tí ò bá sí ẹ̀yin kò lè sí Mashola Gist TV. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ṣẹ̀ darapọ̀ mọ́ wa náà. Ẹ jọ̀ọ́ ẹ subscribe, ẹ share, ẹ like. Ọlọ́run elédùmarè á nífẹ̀ẹ́ ẹ̀yin náà o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mú, ẹ ní fọwọ́ yín gbé ọmọ sin o. Ní agbára ọlọ́run, òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí mo ṣe máa ń sọ, orúkọ mi ò yí padà. Mashola lorúkọ mi. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Mo fẹ́ pe àwọn tí mo rí account number wọn fún prize giveaway. Màá pe orúkọ yín. Ẹ̀yin tẹ́ bá gbórúkọ yín mi rí ni o. Kẹ́ yá tètè send account number yín kó tó di April 14. Torí April 14 ló máa close. Èyí tí mo kọ́kọ́ máa pè òun ni màmá wa Grace Adeleke. Ẹlẹ́ẹ̀kejì ni Alágbé Fatima Àkànkẹ́. Ẹlẹ́ẹ̀kẹta Anita Afẹ́mẹ́nẹ́. Ẹlẹ́ẹ̀kẹrin Ìbérè Sarah. Ẹlẹ́ẹ̀karùn-ún Mary Ògúnkúnàdé. Ẹlẹ́ẹ̀keje Fèyísayọ̀ Olúgbádéhàn. Ẹlẹ́ẹ̀keje Julie Okunola. Ẹlẹ́ẹ̀kẹjọ Òkúnbánjọ Abísóyè. Ẹlẹ́ẹ̀kẹsàn Olúwaṣeun Òní. Ẹlẹ́ẹ̀kẹwàá Fúnmi Abítóyè. Ẹlẹ́ẹ̀kọkànlá Ìdòwú Àlàbí Ìsámá. Àwọn tí mo rí account number wọn ní ó sì kù èèyàn mẹ́jọ tí a ṣì ń expect account number wọn. Ẹ send account number yín, ẹ wo orúkọ yín ní under gist yìí. Mo tún máa post 20 people la mú. Ọlọ́run elédùmarè á gbọ́ àdúrà gbogbo wa o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.